ètò jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lẹ fẹ́ gbọ́. Ìránṣẹ́ Ọlọ́run M.O.A. Dáre yóò máa fi ọ̀rọ̀ ẹ̀mí bọ́ wa. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ká lè súnmọ́ Ọlọ́run. Ẹ gba gbogbo ọpẹ́, ẹ gba gbogbo ìyìn nítorí pé ẹ̀yin ló tọ́ sí àyìn lógo àgbéyìnga ò pàápàá jùlọ fún jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà èyí tó ń bọ̀ sórí afẹ́fẹ́. Ibikíbi tó wù ká ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù á tún ayé ọ̀nà iṣẹ́ wa á tún ṣe fún wa lórúkọ Jésù. A ò ní jẹ̀bi níkẹyìn o. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà Jésù Olúwa wa. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà nílùú Ìjẹ̀bú Òde àtàgbègbè ẹ kú oríire o. Bàbá jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Òjíṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ M.O.A. Dáre yóò máa ṣáájú wa nínú ìjọ First African Church Mission Incorporated Ìjẹ̀bú Diocese St. Peter's Cathedral Ìmẹ̀pẹ̀ Òyìngbò Ìjẹ̀bú Òde Ògùn State nínú ètò ìpàdé àdúrà jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday kájọba Ọlọ́run làjà ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Let's settle the matter. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà níjẹ̀bú Òde àtàgbègbè ẹ wá ẹ jẹ́ ká bá Ọlọ́run làjà kájọ sọ àsọyépọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Wá let's settle the matter. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà nítorí pé ìwọlẹ̀ rí kàn. Mo wà nínú ìwé oníwàásù tí a mọ̀ sí Ecclesiastes chapter 8 verse 11 ni mo máa kà. Orí 8 ẹsẹ̀ 11 ìwé oníwàásù. Ó kà báyìí wípé nítorí tí a kò mú ìdájọ́ ṣe kankan sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi. English wípé because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil. Ó ka ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí o. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kankan sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti hùwà ibi. Jésù Olúwa wa. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Ìdájọ́ kò yá ó ní ọ̀rọ̀ Ọlọ́run yìí tá a fẹ́ yanjú. Tí a bá wò ó nínú ayé gan lónìí, torí a lè máa wò ó pé kí ló dé tí ìdájọ́ fi ń falẹ̀, tí Bíbélì fi mú jáde wípé ìdájọ́ kò yá, tàbí kí ló dé tó fi jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ kìí rí ìparun lójijì kíákíá. Ẹ rí i pé Christianity èyí tí a mọ̀ sí àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Kristi, tẹ́ ẹ bá kà á láti ìbẹ̀rẹ̀ dópin, Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀, bí kò sí pé kó ronú padà kó yí padà ni kó lè rí ìyè ló wà nínú Bíbélì. Kò sí pé bí ẹlẹ́ṣẹ̀ kan bá wà bóyá kò gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà ẹ lọ pa tàbí ẹ lọ dè mọ́gi àbí ẹ lọ ṣàkóbá kan fún kò sí. Ohun tó wà ńbẹ̀ ni pé Ọlọ́run ò fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ yẹn kó kú. Ìtumọ̀ ẹ̀ ni pé kò fẹ́ kó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ yẹn ni ẹ̀mí rẹ̀ ó bọ̀ sí. Nítorí pé tí ẹ̀mí rẹ̀ bá bọ́ sínú ẹ̀ṣẹ̀ yẹn, ìdààmú àti wàhálà ayérayé ni. Eléyìí tá a wà níbí, ẹni ó pẹ́ jù láyé tó bá lo 100 120, in fact gbogbo òlú gan ni ó gbàlù tí wọ́n ó gbàjọ pé màmá yẹn bàbá yẹn pẹ́ láyé 120. Ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ayérayé. Ọlọ́run ò fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ó kú kó lọ jìyà ayérayé. Number 1 nìyẹn nípa Bíbélì. Kí ẹ ká wò nínú èrò ayé tá a wà yìí, ó wá yàtọ̀ gédéǹgbé. Kí ló dé tí ìdájọ́ ò ṣe kankan nínú ayé? Màá lo ti Bíbélì, màá sì lo ti inú ayé. Àkọ́kọ́, ìdájọ́ ò lè ṣe kankan nínú ayé nítorí àyídàyídà, nítorí àyípo, nítorí ìyànjẹ, nítorí ìfọwọ́lágbánilójú, nítorí ìyí ẹjọ́ olódodo padà sí ẹni burúkú, ìyí ẹni burúkú padà sí ẹni olódodo. Nínú ayé ó yàtọ̀ sí tí Bíbélì gbé kalẹ̀ wípé kí ló dé sítorí pé a kò mú ìdájọ́ ṣe kankan, àwọn ènìyàn sì ń yí gbì lọ́kàn wọn, wọ́n ń ṣiṣẹ́ ẹbú lówù wọn lọ́kàn wọn. Ó yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀ nínú ayé. A kò mú ìdájọ́ ṣe kankan nínú ayé. Ó ń wáyé ká lè rí ẹjọ́ po ni. Ìwọ náà wo àgbáyé lónìí, ìwọ tó ń gbọ́jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí, ìwọ náà wo orílẹ̀-èdè yín, ìwọ tó ń gbọ́jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí, ìwọ náà wo ìlú yín.
wo ìpínlẹ̀ yín, ìwọ tó ń gbọ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí, ìwọ náà wo ẹbí yín. Ó rí wípé ìdájọ́ kì í wáyé kánkán nítorí kí ọ̀rọ̀ kó lè ní ìtumọ̀ mìíràn, kí ẹni tó jàre ó lè jẹ̀bi, kí ẹni tó jẹ̀bi ó lè jàre. Tí o bá jẹ́ olóye tó sì jẹ́ ẹni tó ní ìrírí, tó ní exposure, tó yẹ pé ọmọ tí ń ṣẹlẹ̀ nínú ayé, tó wà current sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa, ní ìpínlẹ̀ wa, ní ìlú wa, nínú ẹbí wa tàbí lágbàáyé lónìí, wàá rí wípé ìdájọ́ ò kì í ṣe kánkán, ìdájọ́ ilé ẹjọ́ kì í ṣe kánkán, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n fẹ́ káwọn ó wádìí, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì rí nínú ìwádìí yẹn nígbà mìíràn omi a máa tẹ̀yìn bọ ìgbín lẹ́nu. Ẹni tó yẹ kó jàre á jẹ̀bi, ẹni tó yẹ kó jẹ̀bi á jàre. Ó di dandan, ó ti wà nínú ètò ìdájọ́ láti ṣe ìwádìí ni, torí inú ìwádìí ni wọ́n ti fi rí pé nítòótọ́ ẹni yìí o wọ́n parọ́ mọ́ ni o, ìyẹn wà lóòótọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní apá kejì náà a kì í mú ìdájọ́ ṣe kánkán, a kì í tètè ṣe ìdájọ́ nígbà mìíràn kí ọmọ ọlọ́lá ó má bàa jìyà ni. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ Ọlọ́run. A kò mú ìdájọ́ ṣe kánkán níbí yìí. Bíbélì sọ pé nítòótọ́ a kò mú ìdájọ́ ṣe kánkán. Àìwá mú ìdájọ́ ṣe kánkán jọ ọmọ ìdí rẹ̀. Tó o bá lè ṣe àkíyèsí lónìí nínú àwọn ajínrere àgbà ńláńlá, nínú àwọn wòlíì pàtàkì, nínú àwọn bíṣọ̀bù dáradára, nínú àwọn ẹni tó yẹ pé lónìí àwọn ló wà ní ipò ńláńlá, ọ̀pọ̀ ẹlòmíì ti jẹ́ adigunjalè rí. Mo mọ̀ pé ó jẹ́ mi lẹ́rìí láàrin. A ti rí òjíṣẹ́ Ọlọ́run lónìí tó jẹ́ pé nígbà kan rí aṣekúpani ni. A ti rí àwọn ènìyàn jàǹkànjàǹkàn lónìí tí wọ́n pé wọ́n ti di àtúnbí ńláńlá, tí wọ́n ti ń gba ọkàn là fún Jésù, tí wọ́n ti ń sọ ìjọba Kristi di gbígbòòrò lórílẹ̀ ayé, tó yẹ pé nígbà kan rí panṣágà ni wọ́n. A ti rí àwọn ènìyàn bẹ́ẹ̀ lónìí tí wọ́n jẹ́ èèyàn ńláńlá tó jẹ́ wòlíì tó yẹ pé Ọlọ́run rán wọn láti mú kí ọ̀pọ̀lọpọ̀ àìsàn kó nú ayé àwọn ènìyàn tó yẹ pé nígbà kan rí afẹ̀míṣòfò ni wọ́n. Náà tó bá wá wò ó, kí nìdí tí Olúwa ò fi jẹ́ kí ìdájọ́ yìí ó yá kánkán? Wàá ti rí ìdí náà wípé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó yí padà kúrò ní àbúrò kó sì yè. Tí ẹni tó jẹ́ adigunjalè tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run pàtàkì lónìí bá jẹ́ kó ti gba ìdájọ́ níjọ́ yẹn, kò ní ṣiṣẹ́ fún Ọlọ́run lónìí. Apànìyàn yẹn bá jẹ́ kó ti gba ìdájọ́ ń gbà yẹn lójú ẹsẹ̀, kò ní ṣiṣẹ́ fún Ọlọ́run lónìí. Ritualist yẹn bá jẹ́ kó ti gba ìdájọ́ ń gbà yẹn lójú ẹsẹ̀, kò ní di ajínrere pàtàkì lónìí. Ọ̀wárí àwọn panṣágà, alágbèrè, àgbèrè ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó bá jẹ́ pé lójú ẹsẹ̀ ni a ti gba ẹ̀mí rẹ̀ ni, kò ní ṣiṣẹ́ Ọlọ́run lónìí. Sọ ti rí ètò wípé Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó yí padà kúrò nínú ìwà búburú rẹ̀ kí ó sì yè. Ó ti rí díẹ̀ báyìí. Ṣùgbọ́n Bíbélì wa ń fi yé wa lónìí wípé ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, oore ọ̀fẹ́ tí Táyé ní Kẹ́hìndé lè mọ̀ ni, torí pé Ọlọ́run ti rí àṣírí. Bíbélì sì gbé àṣírí yẹn jáde. Ó ní ṣé nítorí tí a kò wá mú ìdájọ́ yìí ṣe kánkán sí ìwà iṣẹ́ burúkú tí ò ń hù, nítorí náà làyà rẹ tún wá ń fi múlẹ̀ tí ń lé sí lójoojúmọ́ láti tún máa hùwà ibi. Àìtètè mú ìdájọ́ ṣe kánkán yìí ó wá mú ọ̀pọ̀lọpọ̀ jingiri, ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó ti ronúpìwàdà ọdọọdún náà ló ń fi ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ ṣe ìrúbọ fún Sátánì tí ń gbàgbára lọ́wọ́ ẹ̀. Kò yọ àwọn tí ń sọ pé àwọn ń kéde Olúwa náà káàkiri rẹ̀, kò yọ wọ́n lẹ̀ lápá ọ̀tún, kò yọ wọ́n lẹ̀ lápá òsì. Ìwọ náà ó ti ríran wò dáadáa nínú pépà, nínú tẹlifíṣàn, ojúkorojú ẹlòmíì wọn bí kí ló dé tó o fi rí ẹni mọ́ fẹ́strì ibi ilé ìkáwó, kí ló dé tó o fi rí ẹni mọ́ bí pẹpẹ, àbọ̀ ọ̀tí ìdáwọn tí wọ́n ń wú pẹpẹ wájú ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n ń wú pẹpẹ wáyé ṣe pé wọ́n ń bá orí èèyàn apá èèyàn ń bẹ. Ọ̀tí ìrẹni tó tàn yẹn látòdìdí ìlú kan lọ bì kan tó lá òun ní àáfàá kan bì kan, ó wà nínú pépà ìwọ náà gbogbo wa lọ́ọ̀ ti gbọ́, tí wọ́n sì wá gbé débẹ̀, tí wọ́n gé orí ẹ, tí wọ́n gé apá, tí wọ́n gẹ́sẹ̀, tí wọ́n gé gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n tọ́lọ́run láṣìírí wọn ò ní bò táṣìírí wọn tú. Kí ni ẹ wí? Òun ló torí pé ó fẹ́ ìrànlọ́wọ́ àdúrà. Ẹni ẹ wá ní òun tó láàfáà kan tó ju òun lọ lápá abibá ìfẹ́ dáko ẹ̀, ó wá tún mú lẹ́yìn, obìnrin ẹni sì tẹ̀lé. À ń gbà dọ̀nkọ́, wọ́n yin lọ́rùn pa sínú ilé, wọ́n gé lọ́kọ̀ọ̀kan. Ọ̀tí ìrí wòlíì, ọ̀tí ìrí àlùfáà, ọ̀tí ìrí pásítọ̀ tí wọ́n wo ibi foundation ṣọ́ọ̀ṣì tó ṣẹ̀ṣẹ̀ kọ́, tí wọ́n sì rí èèyàn bíi 3-4 tí wọ́n ti nà án lẹ̀, ọ̀tí rí pílà, ọ̀tí àwọn tí wọ́n gbámú, tí wọ́n pé èèyàn ní wà nínú pílà, kéèyàn ó lè rọ́jọ sínú ṣọ́ọ̀ṣì wọn tàbí inú ibi tí wọ́n pè ní ilé ẹ̀sìn tiwọn. Ọ̀tí rí, a kò mú ìdájọ́ ṣe kánkán, ọmọ ènìyàn sì ń tẹ̀ síwájú nínú ibi. Ọ̀rọ̀ Ọlọ́run ní kí n sọ fún ọ lónìí ibikíbi tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Bíbélì sọ fún mi nínú májẹ̀mú tuntun, ó ní Ọlọ́run tẹ́ ń wò yìí kò fi ìlérí rẹ̀ jáfara o, bí àwọn ènìyàn míì kì í ti ka ìjáfara sí. Ó ní ṣùgbọ́n ṣe ló mú sùúrù fún yín o, pé kí ẹ lè wá sí ìrònúpìwàdà. Bóyá ọmọ àṣírí, ọmọ ìdí tó fà á tó jẹ́ pé Ọlọ́run ò tí ì jẹ́ dájọ́ sọ̀kalẹ̀ lé ọ lórí báyìí. Ọmọ ìdí tó fà á ni kì í ṣe kó jáfara.
Ọlọ́run wa kò fi ìlérí rẹ̀ jáfara. Ó ní ṣùgbọ́n ṣe ló mú sùúrù fún wa títí di àkókò yìí. Ó ní kì í ṣe pé Ọlọ́run wa jáfara bí àwọn kan kì í ti ka ìjáfara sí o. Ọlọ́run wa yìí kò jáfara o. Ó mú sùúrù ni mo tó tẹnu mọ́ lórí jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà fún ọ bàbá ritualist. Ó mú sùúrù ni kó lè wá sí ìrònú pé wà dà. Òun náà ni orí ọ̀fẹ́ ńlá tó orí gbà nípasẹ̀ Jésù Kristi Olúwa. Kì í ṣe gbogbo èèyàn lónírú orí ọ̀fẹ́ yìí. Kì í ṣe gbogbo ẹ̀sìn lónírú orí ọ̀fẹ́ yìí. Ó bá lọ wọ àwọn ẹ̀sìn tí wọ́n ní wọ́n ń sìn nú ayé. Wọ́n á lé ẹlẹ́nu ìbáṣẹ̀ ńgbà ẹ̀dá ẹni tí ẹjọ́ ń ṣe nǹkan yẹn báṣẹ̀. Á bá rúbọ lọ ni. Á bá rúbọ lọ. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ tó ní. Bọ́ ọ bá fayé rẹ fún Jésù ó ti tán. Bọ́ ọ jẹ́ ritualist mọ́ bẹ̀rù. Ṣé bọ́ọ̀sì àjàwọ́nú ètò ti ṣe kọjá. Ọlọ́run alágbára lọ́lọ́run yìí. Kọ́ má bàa tẹ̀síwájú pé mi àwọn mi ò mọ̀ tó bọ́ ọmọ ọ lọ́wọ́ ni. Ọlọ́run ń pè ọ́ ní àkókò yìí. Mi ò mọ irú àkókò tó jẹ́ fífún ọ jẹ́ ká yanjú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ń pè ọ́ pé kó jáwọ́ kúrò nínú bì. Má torí pé ìdájọ́ ò yá kánkán. Kó tẹ̀síwájú nínú bì yìí. Ọlọ́run ní kí n pè ọ́ ní àkókò yìí. Mo sì ń pè ọ́ lábẹ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Bàbá àti màmá ọ̀ sì ní jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí. Ìránṣẹ́ Ọlọ́run torí ìránṣẹ́ Ọlọ́run lèmi mọ̀ ọ́ sí. Bó jẹ́ pé wọ́n fúnra ara rẹ̀ ọmọ pọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run. Torí pé gbogbo tó ń ṣe wọ̀nyí. Torí pé àwọn òmùdájọ́ ṣe kankan ni. Àwọn ènìyàn sì ń rí ọ gẹ́gẹ́ bí G.O. lóòótọ́. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí Lord Bishop. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí olùṣọ́. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí evangelist. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí imam. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí alfa. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí sheikh. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí diakoni. Wọ́n ní ẹ gẹ́gẹ́ bí dickness. Ṣùgbọ́n wọ́n fúnra rẹ̀ mọ̀ pé rọ́ ni ọ̀rí bẹ́ẹ̀. Má torí pé ìdájọ́ ò yá kankan. Kó tẹ̀síwájú nínú tó ń ṣe yìí. Yorùbá wí pé bí ọba ayé ò bá rí ni. Ṣé tọ̀run ò wá rí èèyàn bí? Bí wọ́n bá lérò pé ẹnìkan kan ò rí ọ nínú ayé yìí, irọ́ tiẹ̀ sì lọ ń pa àwọn kan wà tó sì rí ọ. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé Ọlọ́run rí ọ. Nítorí náà a rán mi sí ọ pé kó yanjú ọ̀rọ̀ náà lónìí. Má torí pé ìdájọ́ ò yá kankan. Torí ẹ lọ́ọ́ fi tẹ̀síwájú nínú iṣẹ́ ẹbí. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún mi. Tó o bá tún wò ó nínú ìwé wòlíì Aísáyà, pàápàá jùlọ ní orí 26 tí o bá wo ẹsẹ̀ 10 rẹ̀. Ó ní bí a bá fi ojú rere hàn ènìyàn búburú, kì yóò kọ́ òdodo. Ní ilẹ̀ ìdúróṣinṣin ilé òun ó tún hùwà ìṣòótọ́, kì yóò sì rí ọlá ńlá Olúwa. N tá à ń sọ ní ìsinmi wípé má jẹ́ kọ́rọ̀ yìí ó ṣe mọ́ wọ lára ní tiẹ̀ tó ń gbọ́. Mo lóòótọ́ ẹni panṣágà ní gbogbo ayé ló ti mọ̀ ọ́. Even gbogbo ọ̀rọ̀ ọlá tọ́lọ́run fún ọ panṣágà lọ fi ń ṣe ọ̀fin yàlè ni ìyàwó ń yàwó ọmọ ọlọ́mọ kì í ṣe pé ọ fi sọ wọ́n di pàtàkì àjè lọ́ fi ń yàn. Gbogbo ìjọ tó bá wà wọ́n ti mọ̀ ọ́. Gbogbo ẹgbẹ́ tó bá wà wọ́n ti mọ̀ ọ́. Ibi òpó tó wà wọ́n ti mọ̀ ọ́. Ní ilé ìwé tó wà wọ́n ti mọ̀ ọ́. Ṣùgbọ́n Bíbélì ní kí n sọ fún ọ lákòókò yìí pé má jẹ́ kọ́rọ̀ yìí ó ṣẹ mọ́ ọ lá o. Wípé bí a bá fojú rere hàn ènìyàn búburú tó lójú rere là á fi hàn ọ̀bọ tí ń gbọ́rọ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Ojú rere ni. So yẹ ká máa tó bẹ̀ ọ́, ó yẹ ká máa tù ọ́ pé kọ́ padà ni. Ṣùgbọ́n fẹ́ tó ní sí ọ̀nù ojú rere là á fi hàn. Wá gbọ́ tọrọ Ọlọ́run wí. Ó ní kì yóò kọ́ òdodo. Bá a fojú rere hàn èèyàn búburú tá à ń sọ yìí, wọn ò mà ní fetí sódodo, wọn ò mà ṣetán láti ṣe òdodo. Má jẹ́ kí ìyẹn ó ṣe mọ́ wọlá o. Ó tún tẹ̀síwájú. Ó ní ilẹ̀ ìdúróṣinṣin lé òun ó tún hùwà ìṣòótọ́. Ó ní níbi tí gbogbo èèyàn tó yẹ kó o ti wà tó dáa síbẹ̀síbẹ̀ náà lè rí nǹkan gidi kan lọ́wọ́ rẹ̀. Ìwà ìṣòótọ́ náà ni ó ń torí wípé kò fẹ́ rí ọlá ńlá Olúwa ni. Ṣé yẹ kí ìyẹn jẹ́ ìpín rẹ̀? Mo pè ọ́ lónìí, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Ìdájọ́ kò yá, kò mà sọ pé kó gbilẹ̀ sí nínú iṣẹ́ tó ń ṣe yẹ. Kò mà sọ pé kó gbilẹ̀ sí nínú àkóbá tó ń fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀. Kò mà sọ pé kó gbilẹ̀ sínú fáìlì onífáìlì tó ń gbé pamọ́. Kò mà sọ pé kó gbilẹ̀ sí láti máa yí ìdájọ́ pò. Nítorí pé ó rí pé ìdájọ́ Ọlọ́run ò yá kankan. Ó sì wà nípò adájọ́, ó ń yí òtítọ́ sírọ̀, ó ń yírọ́ sóòótọ́. Ẹ̀ tó pàdé ní club, wọ́n á tún kí ọ. If not for that so. If not for that so. Ojú kan wà tí ń wò ọ́. Ó ní kí n sọ fún ọ wípé bí ìdájọ́ ò bá tilẹ̀ yá kankan, bí ìdájọ́ náà ò bá tilẹ̀ wá yá, kì í ṣe pé yóò falẹ̀ náà o, kò sì tó ní pẹ́ dé o. Ọlọ́run ń bọ̀ wá ṣe ìdájọ́ ènìyàn, ń bọ̀ wá ṣe ìdájọ́ o. Kó tó dìgbà náà, yí padà sí Ọlọ́run, ìyanjú ọ̀rọ̀ náà. Agbára láti ṣe yìí, ẹ̀mọ́ yóò gbé wọ̀. Jésù ní kí n sọ fún ọ pé òun nìkan ló ń lè ràn ọ́ lọ́wọ́. Ó sì jọ̀wọ́ ara rẹ̀ fún lónìí. Jọ̀wọ́ ara rẹ̀ fún Jésù. Òun lẹni tí máa mí sí ni. Tó bá wọnú ìwé Mátíù, ó ní àjàgà tèmi rọrùn ẹrù mi sì fúyẹ́. Ó ní onínú tútù lèmi ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi. Jésù ní bá ọ sọ̀rọ̀ lálẹ́ látẹnu ìránṣẹ́ rẹ̀. Lórúkọ Jésù kò ní takò onídàájọ́ àtèmi náà. Jésù Olúwa àmín. Bí Jésù Olúwa bá tí ì dé ní ọjọ́ mẹ́jọ, mo gbà aládùúrà lórí afẹ́fẹ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà, yóò tún máa tẹ̀síwájú. Títí dìgbà náà, ipò rẹ ò ní ṣòfò, tèmi náà ò ní ṣòfò. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà nílùú Ìjẹ̀bú Òde àtàgbègbè ẹ̀,
ẹ kú oríire o. bàbá jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà òjíṣẹ́ ọlọ́run ẹni ọ̀wọ̀ MOA Dáre yóò máa ṣáájú wa nínú ìjọ First African Church Mission Incorporated Ìjẹ̀bú Diocese St Peter's Cathedral Ìmẹ̀pẹ̀ Òyìngbò Ìjẹ̀bú Òde Ògùn State nínú ètò ìpàdé àdúrà jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday kájọba ọlọ́run làjà ní déédéé aago 6:30 sí 2:00 òwúrọ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà let's settle the matter. ẹ̀yin ọmọ ọlọ́run tó wà níjẹ̀bú Òde àtàgbègbè ẹ wá ẹ jẹ́ ká bá ọlọ́run làjà kájọ sọ àsọyépọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní déédéé aago 6:30 sí 2:00 òwúrọ̀ wá let's settle the matter. jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà nítorí pé ìwọlẹ̀ rí kàn. ètò jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lẹ gbọ́ tán láti ẹnu òjíṣẹ́ ọlọ́run MOA Dáre. ẹ pàdé ìránṣẹ́ ọlọ́run MOA Dáre lọ́sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò kan náà. tẹ́ bá ní ohunkóhun tí ẹ fẹ́ mọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ pè sórí 0805 21 50 644 0805 21 50 644 tàbí 0803 69 16 153 0803 69 16 153. àlàáfíà fún yín o. Wọ́n kọrin.